kó tó di pé mo lọ sí iléèwé olùkọ́ àgbà tí a mọ̀ sí College of Education, mo ní àdójúkọ kan. A lọ ṣe dídarí ètò tá a mọ̀ sí MC ní iléèwé kan ní iléèwé gíga kan ni. Ẹnìkan sì wà tó dàbẹ́ ní pé òun ti ṣe MC ńgbà yẹn. Ẹni tó ṣe MC yìí olùkọ́ àgbà ṣe mọ̀ ó ti nímọ̀ yẹn dáadáa ju àwa lọ. Grade 2 làwa ṣì ní àsìkò tí mò ń sọ yìí. Àwa wá ń ṣáájú onítọ̀hún àti ń ṣáájú ẹ̀ darí ètò lọ. Wọ́n wá ní ohun tí ẹ̀ ń sọ yẹn dákun ẹ bá wa yí sí òyìnbó. Kì í ṣe pé a lè sọ òyìnbó ṣùgbọ́n lásìkò yàrá náà mọ̀ pé mọ̀ tiwa ò tí ì kún tó nígbà tá à ń sọ yìí. Èyí ló jẹ́ kí ó jẹ́ pé ẹ ń ṣe ìdádọ́gbọ́n pákínní yẹn díẹ̀díẹ̀ títí dìgbà tẹ́ni tí mò ń wí tó nímọ̀ jù á lọ tó fi dé. Ọ̀kan pàtàkì lára àwọn agbóhùnsáfẹ́fẹ́ tá a ní nílẹ̀ Nàìjíríà tí wọ́n sì jẹ́ ẹni tí gbogbo ayé mọ̀ káàkiri àgbáyé, báwo ni wọ́n ṣe bẹ̀rẹ̀? Kí ni ìrírí wọn? Kí ló sún wọn sí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ẹ̀kọ́ tá a lè kọ́ látara wọn? Ẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹ jọ̀ọ́ bá a dárúkọ yín fún àwọn tó ń wò wá káàkiri àgbáyé. Ẹ ṣeun, orúkọ tèmi ni Sùrájù Kọ́láwọlé Ṣódìyìmú. Mo jẹ́ agbóhùnsí afẹ́fẹ́. Mo sì jẹ́ ẹnìkan tí Ọlọ́run yọ̀ǹda à ń kéwì ni o, à ń kọrin ni o, à ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó máa ń mú inú aráàlú dùn. Bákan náà mo jẹ́ ẹni tó tún máa ń kọ ìwé. Ẹ fún wa léwì náà, ẹ jẹ́ ń gbọ́. Nínú àgbékalẹ̀ tèmi tí mo bá fẹ́ kọ orin yìí máa ń sábà kọ orin ṣáájú. Bó bá wà lókè téńté o má pa ń tètè o, mẹ̀bẹ́mẹ̀yẹ ni ó ṣe o ìjì lè jà o, torí pé obìrí láàyè obìrí lè yó, ẹlẹ́ṣin ọjọ́ sí ń padà bọ̀ wá rìnlẹ̀ o, bàbá olówó orí ẹṣin ìsàlẹ̀ ni ó wò, bàbá olówó orí ẹṣin ìsàlẹ̀ ni ó wò. Ó yẹ kó o máa rántí pé gbogbo nǹkan láyé yìí àsìkò ló láyé. Ibi gbogbo tẹ́ ẹ bá ń bẹ ẹ jẹ́ ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ ẹ sì máa rọra ṣe ni, nítorí pé ìgbà kan ò lólé ayé gbó. Gbogbo tẹ́ ẹ bá ṣe dájúdájú ó ń padà bọ̀ wá dìtàn. Díẹ̀ nínú ẹni. Ṣé báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́? Ó tó di pé mo bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ nígbà tí mo wà ní Ansarudeen Teacher Training College Ọ̀tà, ìyẹn ní nǹkan bíi 1979 to 82. Ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ pé kí a kọ́kọ́ máa kéwì. Ó ṣẹlẹ̀ pé a máa ń ṣe ọ̀sẹ̀ Yorùbá ní iléèwé nígbà náà. Ẹnìkan wà tí ó jẹ́ aṣíwájú sí níbẹ̀. Wọ́n ní kí ẹni yẹn ó wá kéwì nínú ọ̀sẹ̀ Yorùbá yẹn lọ́jọ́ tá a fẹ́ ṣe, torí pé òun ti máa ń ṣe ṣáájú tẹ́lẹ̀. Ṣùgbọ́n àmọ́ nǹkan tó fà á tẹ́ni yẹn fi sọ pé òun ò kéwì ní ọdún náà lọ́hùn. Mo kàn sùn, oorun tí mo sùn ibi tí mo ti lálàá ewì nìyẹn. Ló jẹ́ pé ńgbà tí ilẹ̀ mọ́, ewì tí mo ti sáré jíkọ nígbà tí mo lálàá ti bẹ̀rẹ̀ sí ní kọ sílẹ̀, mo ṣe dá kéwì nìyẹn. Kò ní yà yín lẹ́nu pé ní ọjọ́ kejì ní ìtó jẹ́ ọjọ́ ọ̀sẹ̀ Yorùbá yẹn gangan tí wọ́n ní kí àwọn tó fẹ́ kéwì jáde, ó ń yà àwọn èèyàn lẹ́nu ńgbà tán rí mi pé ṣẹ́ni tí ń kéwì tẹ́lẹ̀ níbẹ̀ mi ò sì kéwì yẹn tẹ́lẹ̀ lóòótọ́. Ṣùgbọ́n kò ní yà yín lẹ́nu pé nígbà tá a dé ibi tá a ti máa ṣe ìfagagbága ewì náà, èmi ni mo gba ipò kíní lọ́dún náà lọ́hùn. Kódà gan wọ́n fún mi ní ìwé nínú eléyìí tí àwọn àgbà akéwì tí wọ́n ṣe nígbà yẹn wọ́n fi ṣe ẹ̀bùn fún mi. Bí mo ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn. Ṣùgbọ́n ní kété tí mo jáde iléèwé ti àwọn olùkọ́ni Ansarudeen Teacher Training College ní Ọ̀tà ni mo ti ní ìfẹ́ láti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ láì fọ̀rọ̀gùn. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní gbìyànjú, tí mo bẹ̀rẹ̀ sí ní wá gbogbo ọ̀nà tí mo fi máa dẹni tí ó ń kéwì ní orí afẹ́fẹ́, ni Ọlọ́run bá mi ṣe ni mo dẹni tó ń lọ sí Ògùn rédíò ní ọdún náà lọ́hùn. Bí n bá gbàgbé, àwọn tó jẹ́ àwọn tá a jọ ń kéwì ńgbà yẹn, inú wọn ni Bùnmi Ayélàágbé wà, inú wọn ni Agbábíàká wà, nínú wọn ni Himalayan Boy Gbẹ́ngà Adébáyọ̀ wà, nínú wọn ni Gòkè Babalọ́lá ló wà, àti àwọn bẹ́ẹ̀ míì lọ. Bá a ṣe ń ṣe kéwì yẹn ní Ògùn rédíò, bẹ́ẹ̀ náà la máa lọ sí NTA lábẹ́òkúta, bẹ́ẹ̀ la máa lọ sí OGTV ní Abẹ́òkúta, bẹ́ẹ̀ la máa lọ sórí Paramount FM lábẹ́òkúta. Bákan náà a tún máa ń lọ sí Èkó. Mo ti lọ kéwì ní Ọbalẹ́ndé ní rédíò Nàìjíríà 3 nígbà yẹn. Ìgbà yẹn ni
àgbà wa aṣíwájú wa ń gbà yẹn tó ń jẹ́ Bísí Ọlá àti lọ ìgbà yẹn ni mo Bísí Ọlá ti lọ ìgbà yẹn ni mo mọ̀ wọ́n ọdún náà lọ́hùn-ún nígbà tí mo dé ọ̀dọ̀ bàbá ní Èkó ọ̀fẹ́ là ń kí ogbon nǹkan tí mò ń sọ yìí ní káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn kinní wọ̀nyí o ṣùgbọ́n ìfẹ́ tá a ní síṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ òun ló jẹ́ ká máa ṣe ìgbà tí mo wá dé ọyí tí mo dé Èkó lọ́jọ́ kan torí láti odidi Ìlaró lọ sí Èkó ọba lè ń dé lọ́hùn mo wá ka ìwé yẹn lójú wa bàbá yẹn ní níbo ni ìwọ wà mo ní Ìlaró ní Ìlaró ló wà pẹ̀lú bó ṣe mewì kétò yìí ó ṣe máa bọ̀ lẹ́kọ̀ọ́ ìgbà yẹn ni mo ti gbèrò pé èmi náà lọ darapọ̀ láti máa bá wọn ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ ní ibẹ̀ yẹn kódà gan àsìkò tí mò ń sọ ẹni Táíwò Akíṣọlá lòun náà jẹ́ pìrìsẹ́ńtà ọmọ bàbá wòlíì ní Sàmájà pìrìsẹ́ńtà lòun náà jẹ́ ní rédíò Nàìjíríà 3 ní ọdún náà lọ́hùn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ńbẹ̀ bí wọ́n ṣe jẹ́ ọ̀dọ́ tó wọ́n ti kàwé tó pọ̀ ìgbà tá a dẹ̀ ń sọ grade 2 nìkan lèmi ní mo wá ń wò pé ṣé mi ní dàbí ọmọlẹ́yìn ní àárín àwọn wọ̀nyí ìwé dẹ̀wọ̀n mi kà ń gbà yẹn gan bí mo ṣe pa èrò pọ̀ ni pé ó bẹ́tà kí n kú lọ sílé ìwé sí ṣèyàn ló fi jẹ́ kí n farabalẹ̀ ní ibí ni mò ń ṣiṣẹ́ tíṣà mi lọ ni mò ń kàwé sí kásà máa fọ̀rọ̀ mo ṣe ṣiṣẹ́ tí mò ń kàwé sí yẹn bẹ́ẹ̀ náà ni mò ń ṣe iṣẹ́ à ń kéwì káàkiri à ń ṣe MC à ń darí ayẹyẹ à ń ṣe gbogbo ẹ̀ mo ní theatre group ń gbà yẹn gan náà tá à ń pè ní Kọ́lá Dandy and his Ewì theatre group tá a máa ń káàkiri iléèwé láti lọ ṣe eré orí ìtàgé kódà gan nínú eré wa kan tí a gbèrò láti ṣe jáde Mr. Larry Thomas kọ́lọ́n kó fọ̀run kẹ́ ó wá fún wá sí Ìlaró tó wá bá a ṣe rìkọ́dì ṣùgbọ́n rìkọ́dì náà ò yọrí tán kó tó di pé gbogbo ẹ̀ kò rí bí a ṣe ń fẹ́ lọ́dún náà lọ́hùn àtìgbà ṣáà ni mo ti ń gbìyànjú lọ́tùn lọ́sì ṣùgbọ́n kí ló wá dàbẹ́ ni pé ó ta mí ń dìpá tí mo fi sọ pé àfi kí n kàwé sí nítorí pé gbogbo nǹkan tí bàbá máa ṣe tí ò bá nímọ̀ lásìkò tá a wà yìí bí ọmọ ọ̀dọ̀ lèèyàn máa jẹ́ èèyàn kan máa dàbẹ́ ni pé ó wà lẹ́yìn ni mo kàn dé Ògùn rédíò lọ́dún náà lọ́hùn à ń pé olùkọ́ wa kan ní Mr. Bọ̀wálé Ètíọlá àwọn jẹ́ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn sì jẹ́ lọ́gàlọ́gà kan ní Ògùn rédíò ní ọdún náà lọ́hùn wọ́n wá wà ní ẹni tó kọ́ mi ní Anglican Secondary Modern School ní Òkínláàfọ̀ yẹn Bọ̀wálé Ètíọlá Mr. Bọ̀wálé Ètíọlá art ni wọ́n kọ́ wa ọlọ́dún náà lọ́hùn ó tó di pé mo bẹ̀rẹ̀ sí ní rí wọn ní Ògùn rédíò wọ́n ní ká ṣe iṣẹ́ kan nígbà yẹn Mr. Bọ̀wálé Ètíọlá yìí a máa ń ya nǹkan ni wọ́n bá gbé garawa fún ẹnìkan nínú àwọn méjì wa pé kó wá sọ fún wa pé ká ya garawa lọmọ yẹn bá dé ló bá máa sọ fún wa lóní wọ́n ní kẹ́ ya garawa wá bẹ̀rẹ̀ sí ní ebu wá ya garawa ìwọ ló máa ya garawa àṣé ohun tí Mr. Bọ̀wálé Ètíọlá sọ fún ẹni tá à ń sọ yìí àṣé iṣẹ́ yẹn ló wá jẹ́ fún wa wọ́n fojú wa rí ìmọ̀ lọ́dún náà lọ wọ́n ní ká ya garawa wọ́n gbé garawa lóòótọ́ wọ́n sì gbé tó ní wọ́n ní ká ya garawa àbárò kò ń bú wa ni kí ni ẹ sáà dá kíláàsì lọ́dún náà lọ Mr. Bọ̀wálé Ètíọlá yìí ni mo wá pàdé lógùn rédíò wọ́n ti kúrò ní ọ̀dọ̀ wa ń gbà yẹn nígbà tí wọ́n ti dá Ògùn rédíò lẹ̀ 76 bí nǹkan náà ti dá Ògùn rédíò lẹ̀ náà wọ́n ti cross 76 bẹ́ẹ̀ ni so ní mo náà rí mi pé lágbájá àwọn máa ń rí mb yìí kí ló máa wá ṣe mo ní ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ wù mí ni ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ wù mí ni wọ́n ní iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ wù mí ṣé o ti ní dìgírì ni mo ní mi ti wọ́n ní àfi kó lọ kàwé sí o ṣé nǹkan tó ń sọ yẹn ó ta mí nídìí pa ẹ má gbàgbé pé mo ní grade 2 ni mo ní gbà grade 2 certificate bọ́n ṣe sọ ló bá tún di pé a tún lọ sógun sí OGTV lọ́dún náà lọ́hùn a tún fẹ́ lọ rìkọ́ọ̀dù ewì màmá wa Àjàdí Ìbíyẹmí Àjàdí ni producer wa ní OGTV ńgbà yẹn ni mo bá tún pàdé ẹnìkan tó jẹ́ senior mi ní teacher training Mr. Kọ́lá Adẹ́nẹ́kàn ó máa ń kéwì tiẹ̀ bí ègè báyìí ló bá ní Kọ́lá mo ní torí Kọ́lá èmi náà ń jẹ́ Kọ́lá àwọn náà ń jẹ́ Kọ́lá mo ní máa ń sìn ní ló bá ní báwo ni ṣó ti kàwé sí ẹ má gbàgbé pé mo ní Mr. Bọ̀wálé Ètíọlá wọ́n béèrè ẹ lọ́wọ́ mi ní Mr. Kọ́lá Adẹ́nẹ́kàn náà bá tún ní Kọ́lá báwo ni ṣó ti ṣe ń sì mo ní mi ti ṣe ó láfi kó lọ kàwé sí onítorí nígbà tó bá yá wàá máa feel inferior láàrin wa bó ṣe lo èdè yẹn nìyẹn feel inferior ìyẹn ló bá ta mí ìdípá ní bá tún lọ fún NCE course now mo wá gbà yẹn tán mo bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tíṣà torí tíṣà ni mí láti ilẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ olùkọ́ bẹ́ẹ̀ là ń ṣiṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yẹn káàkiri ṣùgbọ́n bá a ṣe ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ tí mo ní mo jẹ́ tíṣà yẹn náà la tún ṣe ní àwọn àdójúkọ kan tí mo kọ́kọ́ ní kó tó ní pé mo lọ sí NCE yẹn yàtọ̀ sí ti wọn ni wọ́n gbà mí nímọ̀ràn èmi pẹ̀lú ẹnìkan tó ti ṣe NCE táwa ní grade 2 ó ti ṣe NCE ó ti ní NCE certificate
wọ́n bá pòsì ẹ̀ wá sí ibi tá a ti ń ilé ìwé tí mo ti ń ṣiṣẹ́ ń gbà yẹn ọ̀rọ̀ bá ṣe bí ọ̀rọ̀ ló bá sọ̀rọ̀ ṣàkàsí mo ní I'm not your contemporary ara mi kò gì ọ̀ yẹ pé kì í ṣe gbẹ́ ẹ torí ẹ̀ ló fi jẹ́ pé ńgbà míì àwọn àdójúkọ tí wọ́n máa ń rí yẹn Ọlọ́run máa ń fi ṣe àtẹ̀gùn fún èèyàn ni ṣé àmọ́ pé ó ti ń di ẹni mẹ́ta tó ti dàbẹ́ ni pé wọ́n ti ń ta méjì bí òun tún ṣe sọ ti ẹ̀yẹn mo ní tọ́ àfi kí n kàwé sí mo lọ sí NCA ní Ìbàdàn Ondo State College of Education but ní Kẹ̀rẹ́ Èkìtì ni kíní yẹn wà ṣùgbọ́n wọ́n ní branch ní Ìbàdàn lọ́dún náà lọ́hùn so tí mo ṣe sandwich program kété ẹ̀ tí mo ṣe yẹn tán kò pẹ́ jùlọ la bá ní àǹfààní láti tún wá sí ibi tá a wà yìí láti wá sí primary school wọn bì àtìpẹ́ náà ni à ń tẹ̀síwájú nínú ká máa sọ̀rọ̀ ká máa kéwì ká máa ṣe ogbẹ̀. ìgbà tá a débì yìí la tún wá rí pé àwọn ọmọ lecturer là ń kọ́ bì ló pọ̀ jù tíṣà tó bá dẹ̀ máa kọ́ ọmọ lecturer tí ò bá ṣọ́ra wọn á gbé ṣubú nítorí tẹ́ ẹ bá ṣe nǹkan kọ sórí pátákó lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́tí máa rí náà ọmọ ẹ̀ tó máa sọ pé ẹ̀sà nǹkan tẹ́ ẹ kọ yẹn sà ń bá ní tọ́ èèyàn di àtúngún ń bá tún gbéra pa ń bá tún lórí kọ University of Ado Ekiti tá à ń pè ní UNAD ńgbà yẹn mo lọ ṣe first degree níbẹ̀ gbogbo ìgbà tí mò ń sọ yìí náà à ń ṣiṣẹ́ ká darí ètò ká ṣe gbogbo ẹ̀ náà ká kéwì káàkiri ká lórí rédíò ká rìkọ́dù àwọn àṣẹ yẹn tán mo gba first degree ìgbà mo gba first degree yẹn challenge mi tún dé first degree tí mo gbà yẹn English education ni mo ṣe ń bẹ̀ ṣùgbọ́n ṣe nẹ́ẹ̀sì tí mo ṣe English Yorùbá torí mo sáà ti ní lọ́kàn pé ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ yìí ni mo fẹ́ ṣe láti ilẹ̀ mi ni mo ti nífẹ̀ẹ́ sí káṣà máa fọ̀rọ̀ wò ìgbà tí mo ṣe first degree yẹn tán ó wá ń wù mí láti di lecturer ní bá tún gbèrò pé máa ṣe masters. ẹ ṣáà ń tẹ̀síwájú. masters yẹn ni mo tún lọ ṣe nígbà tí màá fi masters yẹn wọ́n ti ṣèǹjì orúkọ UNAD University of Ado Ekiti sí Ekiti State University Ado Ekiti ní bá lọ ṣe masters ni mo ṣe language education ńbẹ èrò táwa ń gbà láti sọ pé bóyá nígbà tá a bá gba gbogbo àwọn ìwé ẹ̀rí tán ká lè di lecturer ń bí nígbà tá a máa fi sọ pé àgbà tán ọjọ́ orí ti bẹ̀rẹ̀ sí ní mú wa díẹ̀díẹ̀ lóde wọn sọ pé ẹni tó bá ti pé ọdún báyìí kò lè ṣe kínní ẹmọ ní kò sí wàhálà bàbá tiẹ̀ ní fi ṣe iṣẹ́ olùkọ́ àṣàmọ̀pá ni síbẹ̀síbẹ̀ náà mo ṣe part-time lecturing náà o briefly níbí náà ní Federal Polytechnic Ìlàró mo ṣe part-time lecturing díẹ̀ ṣùgbọ́n ṣe mọ̀ kò dàbí pé kéèyàn wà ní mainstream ìyẹn ló fi jẹ́ pé èmi náà wà pé kò sí wàhálà ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n ti dá mass communication department ilẹ̀ ńgbà tí mo fi wà níbí ni mo mọ̀ pé ìbí lèmi náà bá wà títí di wákàtí ọ̀wọ̀ torí pé mi ì tí ì pé bíi 65 tó yẹ kéèyàn pé kó tó kù ní irú ibi. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. gẹ́gẹ́ bí agbóhùnsáfẹ́fẹ́ ẹ tún ń ṣiṣẹ́ olùkọ́. bẹ́ẹ̀ni. ẹ ti kàwé gboyè lóríṣiríṣi. bẹ́ẹ̀ni. mo fẹ́ fi yín lẹ̀ láàrin bí ìṣẹ́jú mẹ́rin. ẹ jẹ́ ká bá wá topic kan tó ń jà ràn-ìràn nílẹ̀ Nàìjíríà sí. fún àpẹẹrẹ ìjọba sọ pé tọmọ bá pé ọdún 18 ẹ bá treat yẹn sí. ẹ rí kọ́lọ́n kó ṣàánú fún wa ni níṣẹ́ ló dàbẹ́ ni pé ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn àyípadà tó máa ń bá ètò ẹ̀kọ́ tàbí àwọn àgbékalẹ̀ tí wọ́n máa ń ṣe fún ètò ẹ̀kọ́ nílẹ̀ Nàìjíríà ó ń ṣe àkóbá tó pọ̀. ó dàbẹ́ ni pé gbogbo nǹkan tí àwọn tó bá ti jẹ́ alákòóso fún ètò ẹ̀kọ́ gbogbo nǹkan tó bá ti ń wọ̀n láti ṣe ni pé tí àwọn bá ti wà nípò yẹn kí àwọn gbé àgbékalẹ̀ kan kalẹ̀ èyí tó máa dàbẹ́ pé kán lè sọ pé lásìkò lágbájá òní wọ́n ṣe àgbékalẹ̀ yìí. tá ò bá gbàgbé lásìkò bàbá tí wọ́n jẹ́ alákòóso fétò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà gba bàbá Fáfúnwá bàbá ni wọ́n ṣe ètò 6334 ètò 6334 táwọn wí yẹn ni pé kéèyàn lọ ọdún 6 ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kó lọ ọdún 3 ní JSS1 JSS2 JSS3 kó sì wá lọ ọdún 3 tó kù ní SS1 SS2 SSS3 ṣùgbọ́n pẹ̀lú gbogbo akitiyan tí bàbá yẹn ṣe lọ́dún náà lọ bàbá yẹn gan ló tún dábàá pé ká máa fi èdè abínibí
ká máa fi kọ́ àwọn ọmọ ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ nítorí pé èdè abínibí ó yé èèyàn ju ká máa fi èdè òyìnbó kọ́ ọmọ lọ. Tí a ò bá ní dènà pẹnu àbá tí bàbá yẹn dá ó ṣe àǹfààní nítorí pé àwọn tí wọ́n lo àǹfààní yẹn fún lásìkò tá à ń wí yìí wọ́n jẹ àǹfààní yẹn tó pọ̀ nítorí pé ẹni tí wọ́n fi èdè abínibí kọ́ àwọn ọmọ tí wọ́n fi èdè abínibí kọ́ àwọn ọmọ wọ̀nyí wọ́n ṣe dáadáa ju àwọn tí wọ́n fi èdè òyìnbó kọ́ lọ. Tá a bá sì ní gbàgbé lásìkò tá à ń sọ yìí àsìkò bàbá Bafáfúnwá tí wọ́n jẹ́ alákòóso fún ètò ẹ̀kọ́ nílẹ̀ Nàìjíríà àwọn náà ni wọ́n sọ pé technical school kí wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ́ kí ó di nǹkan kan tí àwọn ọmọ máa lọ síbẹ̀ kódà gan ní àwọn secondary schools wa wọ́n kó àwọn èròjà tí àwọn èèyàn ń lò tí àwọn ọmọ ń lò tí tó bá rí pé òun fẹ́ kọ́ ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ á lè kọ́ á jẹ́ pé tí wọ́n bá máa jáde ìwé mẹ́wàá lẹ́yìn àsìkò tá à ń sọ yìí ọmọ yẹn á ti ní ìmọ̀ iṣẹ́ ọwọ́ kan kó tó di kó jáde ṣùgbọ́n kí la máa rí Ọlọ́run kó ṣàánú fún wa bí bàbá ṣe ń kúrò báyìí ẹni tó tún bọ́ síbẹ̀ tó tún jẹ́ alákòóso fétò ẹ̀kọ́ bóun tún ṣe yí gbogbo ẹ̀dá nìyẹn ní ìtọ́ túmọ̀ sí pé gbogbo irinṣẹ́ ńláńlá tí wọ́n ti rà tó ti fi ń kọ́ àwọn ọmọ yẹn ìmí ìgan ó jẹrà mọ́ ilé ìwé ni ìmí ìgan wọn jí kó lọ ni eléyìí tí wọ́n tún wá ń dábàá ní lẹ́yìn àsìkò tá a wà yìí tá a bá sọ wípé gbogbo ọmọ ló gbọ́dọ̀ pé ọdún 18 kí wọ́n tó wọ ilé ẹ̀kọ́ gíga ẹ má gbàgbé pé àwọn ọmọ kan wà tí wọ́n ní ọlọ́pọlọ gidi tó jẹ́ pé ńgbà tí àwọn ọmọ yẹn bá fi máa pé ọdún 16 tí à ń sọ tàbí tó ọmọ yẹn bá fi máa pé ọdún 16 gbogbo ìpele ẹ̀kọ́ o ni wọ́n ti kọjá ẹ̀ tá a bá wá sọ pé kí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa dúró di ọmọ ọdún 18 ó dàbẹ̀ ń pàǹfà àkókò àwọn ọmọ yẹn ṣòfò ni ok ọmọ tó dàbẹ̀ ní pé bóyá ó ti jáde ìwé mẹ́wàá kó tó di pé irú àsìkò tí à ń sọ yìí ṣé a fẹ́ kó lọ jókòó sílé ni ìjọba gbọ́dọ̀ máa rò wípé kì í ṣe gbogbo èèyàn ló ní ọpọlọ tó dọ́gbandọ́gba àwọn ọmọ kan wà tán ná ọpọlọ gidi intelligent quotient tó jẹ́ pé ọpọlọ wọn kódà bọ́ bá ń ṣe nǹkan báyìí wọ́n lè ṣe dáadáa ju àgbàlagbà gan tí ọjọ́ orí ẹ̀ tó ju tiwọn lọ. ẹ ṣe púpọ̀ bó ni dáńdì yẹn ti wá. ẹ ṣe mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn fáàrí púpọ̀ fáàrí tí mò ń sọ yìí mo máa ń fẹ́ kí n wà ní ìmọ́tótó kí gbogbo nǹkan mi kó wà tóní ibi tí dáńdì ti wá ní tẹ́ bá dẹ̀ wọnú dictionary D-A-N-D-Y ni dáńdì yẹn ajíṣe fínní nìtumọ̀ ẹ̀ ní Yorùbá ẹni tó fẹ́ràn ọmọtótó. mo ti ẹ̀ mọ̀ yẹn gbatẹ́ wa ń skul. ẹni tó fẹ́ràn ọmọtótó ó máa ń fẹ́. ní FRC entry school báyìí yàrá yín báyìí. ó máa ẹ wò ó ńgbà tí mo wà ní Ansarudeen Teacher Training College pàápàá olúwa o ẹnìkan rí mi ń jọ kan librarian lèmi jẹ librarian prefect ẹnìkan wá rí mi ń jọ kan ó ní ṣe head prefect wa nìyí ni àmọ́ ẹnìkan á dà lóhùn pé ó yọnu bàtà yín ẹ láì kí gbogbo ẹ máa ṣe. kó wà tóní pé ẹ̀ẹ́dọ́dọ̀ bẹ́ẹ̀ délé mi gan ẹ̀rí gbogbo ẹ̀ tóní ni torí ẹ̀ mo sọ pé ẹni tó bá fẹ́rù wa pàápàá ìyàwó tèmi nílé ó ti mọ̀ fún mi ó dẹ̀ jórí ìmọ́tótó lọ́rọ̀ wá fi wọ̀ látara àìmọye ọdún tí wọ́n ní ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo ìmọ́tótó sì borí àrùn mọ́lẹ̀ bóyá ṣe ń borí ẹ̀rí gbogbo àìsàn tó àwọn èèyàn ń kó káàkiri tàbí tó àìníṣe ìmọ́tótó tó ó pẹ̀lú. ìmọ̀ràn ó lè fẹ́ gba àwọn tó fẹ́ ṣiṣẹ́ yìí. ẹ ṣe ìmọ̀ràn tèmi lè gba àwọn tó fẹ́ ṣiṣẹ́ yìí ni pé ìkíní ìforítìlẹ̀bọ̀ o lóòótọ́ Ọlọ́run ti ṣe dáadáa débi pé ohun tí àwọn tó ti ṣáájú tí wọ́n fi ojú wì tàbí ohun tó ń dojúkọ ó ti yàtọ̀ sí tìgbà tá a wà yìí ṣùgbọ́n àkọ́kọ́ lóhunkóhun tí àwọn bá fẹ́ ṣe àfi kí àwọn kọ́kọ́ ní ẹ̀kọ́ òwe ẹ rí pé nígbà tí mo ń sọ̀rọ̀ mo ní masters I have masters degree ọ̀pọ̀lọpọ̀ ò ka ìwé sí wọ́n ti gbàgbọ́ pé ìwé kàn sá ti lówó táwọn bá ti lówó wọ́n á bẹ̀rẹ̀ sí ní lọ ṣe oríṣiríṣi àwọn nǹkan tí ò tọ́ ṣùgbọ́n ẹni tó bá kàwé kódà iṣẹ́ ló fẹ́ kọ́ ni iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí náà ló fẹ́ ṣe ni iṣẹ́ mi ló fẹ́ ṣe tó o bá kàwé wà ní ìgboyà ọkàn á balẹ̀ láti lè ṣe kíni o láti lè dojúkọ ẹni gbogbo níbi gbogbo ẹni tó fẹ́ ṣe ètò lórí rédíò ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní ìmọ̀ nípa bí wọ́n ṣe ń ṣe ètò lórí rédíò èyí ló mú mi lọ sí Federal Radio Corporation of Nigeria FRCN Training School ní Ṣógúnlẹ̀ mo lọ síbẹ̀ ní 2008 2009 2010 ibẹ̀ ni mo ti ṣe basic presentation basic production basic journalism bí mi ìbá sì ṣí Katsina tí èlèlè àjọ pàdé ń bẹ àsìkò ìgbà tí a lọ ṣe basic presentation àjọ wà ń bẹ náà ni tá a jọ mú Federal Radio Corporation of Nigeria
training school Ṣógúnlẹ̀ tá a jọ ń mu dùn. ẹ̀kọ́ náà ló sún yín débẹ̀. ẹ̀kọ́ ni torí mo. àsìkò yẹn lọ̀gá tèmi náà Yẹmí Ṣòǹdé ni ìwọ náà wà lọ sí. bẹ́ẹ̀ ni wà lè nímọ̀. la fi pàdé ńgbà yẹn. ẹ jẹ́ kí n sáré fi nǹkan kan ṣàpẹẹrẹ kó tó di pé mo lọ sí iléèwé olùkọ́ àgbà tí a mọ̀ sí College of Education tó jẹ́ mo sì ní grade 2 ńgbà yẹn mo ní àdójúkọ kan a lọ ṣe dídarí ètò tá a mọ̀ sí MC ní iléèwé kan ní iléèwé gíga kan ni ẹnìkan sì wà tó dàbẹ́ ní pé òun ti ṣe MC ńgbà yẹn ẹni tó ṣe MC yìí olùkọ́ àgbà ṣe mọ̀ ó ti nímọ̀ yẹn dáadáa ju àwa lọ grade 2 làwa sì ní àsìkò tí mò ń sọ yìí àwa wá ń ṣáájú onítọ̀hún àti ń ṣáájú ẹ̀ darí ètò lọ wọ́n wá ní ohun tí ẹ̀ ń sọ yẹn dákun ẹ bá wa yí sí òyìnbó kì í ṣe pé a lè sọ òyìnbó ṣùgbọ́n lásìkò yà náà mọ̀ pé mọ̀ tiwa ò tí ì kún tó nígbà tá à ń sọ yìí èyí ló jẹ́ kí ó jẹ́ pé ẹ ń ṣe ìdọ́gbọ́n pákínní yẹn díẹ̀díẹ̀ títí dìgbà tẹ́ni tí mò ń wí tó nímọ̀ jù wá lọ tó fi dé ara àwọn ìdojúkọ tí mo ní tí mo sọ pé èmi náà gbọ́dọ̀ ṣe kí ni o mo gbọ́dọ̀ kàwé sí i ìyẹn ló jẹ́ kí n lọ ṣe English Yorùbá lẹ́ǹsì tí mo kọ́kọ́ sọ yẹn ló jẹ́ kí n ṣe English education ní ti first degree ló jẹ́ kí n ṣe language education ní second degree kí ni mo fẹ́ fàyọ̀ ńbẹ̀ ni pé ohunkóhun tí àwọn bá fẹ́ ṣe àfi kó ní ìmọ̀ kó kàwé dáadáa kó sì ní ìmọ̀ lórí nǹkan tí ó fẹ́ ṣe yẹn kó má bàa dàbí olùwòran nígbà tó bá débẹ̀. iléeṣẹ́ rédíò rẹ wà láìsá. ẹ ṣe ní lọ́wọ́lọ́wọ́ báyìí Poli Ìlaró 92.1 FM eléyìí tó wà ní Mass Communication Department ní ìlú Ìlaró ní Federal Polytechnic Ìlaró láàrin ọgbà Federal Polytechnic Ìlaró òun ni ilé iṣẹ́ rédíò yẹn wà. àwọn tó bá fẹ́ rí lórí ẹ̀rọ ayélujára ń kọ́ kí ni péjì yín sí. ẹ ṣe gbogbo ẹni tó bá fẹ́ rí mi lórí ẹ̀rọ ayélujára wọ́n lè rí mi ní orí Facebook wọ́n dẹ̀ lè rí mi ní orí TikTok Kọ́lá Dandy at TikTok lórí Facebook Kọ́lá Ṣódìímú. ọ̀dà ẹ fáwọn èèyàn ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ẹ̀yin tẹ́ fẹ́ ṣe MC tàbẹ́ níbèrè kan tàbí ìmíì tàbẹ́yìn tẹ́ ti rí wọn ti pẹ́ lára àwọn olólùfẹ́ bàbá mi Kọ́lá Ṣódìímú Kọ́lá Dandy ẹ fáwọn èèyàn lẹ́rọ ìbánisọ̀rọ̀ yín káyọ̀ dájú. ẹ ṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08038341922 lẹ́ẹ̀kan sí 08038341922.